Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ nìyí tó ń come across program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi comment. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ní ọgbọ́n gẹ́gẹ́ bí ìwọ náà ṣe ní ọgbọ́n àti òye láti gbọ́ ètò yìí. Ìtẹ̀síwájú lórí code tí à ń pè ní odù apá kẹwàá. Apá kẹwàá yìí ó máa wá pẹ̀ka gan, ó máa ní 10A, 10B, 10C, 10D. The same code part 10 náà mo ṣì wà nípa ẹ̀. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ yá mi létí inú yín kẹ́ wá fi gbéyàwó ọ̀rọ̀. Mo fẹ́ kí ẹni tó létí inú, kò kí ń ṣe etí tí ó kàn lẹ̀ mọ́ etí ẹ̀ yìí o, tó létí inú tó ní àgbọ́yé ọ̀rọ̀ tó tún láròjinlẹ̀, ìwọ ni kó wo apá kẹwàá yìí. Bóyá o ì tí wo part 1, o wo 2, o wo kejì, o kẹta. Apá kẹwàá yìí ó máa yí ẹ tó bá jẹ́ ọlọ́gbọ́n èèyàn. Ìtẹ̀síwájú lórí odù tí à ń pè ní code. Mo sọ nínú apá kẹsàn-án pé mo máa sọ nǹkan tí àwọn baba ńlá baba wa ṣe tí òyìnbó ò ṣe. Mo ní màá sọ. Ọlọ́gbọ́n o, olóye o, mo sọ fún yín pé ilé ayé ta wà nínú ẹ̀ yìí, kóòdù láyé tó ń pè ní odù. Ayé tí à ń gbé nínú ẹ̀ yìí náà kò fẹ́ ká gbé nínú òun. So, àwọn ẹnìkan wà, wọ́n wáyé, wọ́n rí ayé, wọ́n dá ayé mọ̀, wọ́n náà wọ́n. Odù ibì kan ni. Mo fi sọ pé if we are talking about àwọn ọmọ kóòtù òjíire tí ẹ̀ ń pè ní àwa ọmọ Yorùbá, story wa, ìtàn wa ó ju Oòduà àti Ọ̀rànmíyàn, ó jù lọ o. Gbogbo àwọn igba arúnmọlẹ̀ tí Ifá dárúkọ ní ilẹ̀ Yorùbá, gbogbo wọn ló ṣayé rí, gbogbo wọn ló tẹ orí ilẹ̀ tí a wà yìí. Àwọn bóyá dinosaur táwọn òyìnbó sọ mi, I don't know, àwọn ẹranko ti gbé ilé ayé ta wà yìí rí. Story ẹranko Ifá sọ, Ifá tẹ̀ ń wò yẹn, ó sọ ìtàn àwọn ẹranko. Ló fi jẹ́ pé tí àwọn bàbá wa bá máa pe òwe, tó bá máa pa òwe, tí wọ́n bá lo ẹranko fi pòwe, kó lọ wá ẹranko tó fi pòwe yẹn, kó lọ wo ìwà ọwọ́ ẹranko yẹn. Odù ibì kan nìyẹn, that's code. Ṣé ń lé sí mi kí n lé sí ẹ? Àbá ọ̀lẹ́yìn sọ ṣáṣáwò. Yorùbá ní pé kí ló ń pè ní ọ̀gà? Chameleon. Wọ́n máa ní aṣọ aláṣọ lọ̀gá ń dàbora, ọ̀gbàgbàṣọ aláṣọ gbàràdà. Báwo lẹ máa ń sọ? Chameleon. Tó bá rí chameleon, tí wọ́n bá wá fi chameleon pòwe fún èèyàn, inside your own mentality, brain yẹn, ó ti mọ̀ pé ẹni yẹn ṣe báyìí ni. That person is not a straightforward person when you said you are acting like chameleon. Odù ibì kan ni, is code. Kóòdù yẹn ni òyìnbó lọ rebrand, lọ compromise, lọ gbé wá fún wa. Àkàrà ojúde bàbá wa ò ní yọ̀. Okay, example, kí làwọn òyìnbó ń pè ní bomb? Kí là ń pè ní bomb ní èdè Yorùbá? Àdó olóró. Bẹ́ẹ̀ ni, àwọn bàbá wa ló kọ́kọ́ ṣe bomb kóyìnbó tó ṣe bomb. Okay, mò ń parọ́ àbí? Ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ kóòtù òjíire, ó ní àdó tó yẹ pé tó bá sọ sáàrin ìlú yẹn ò ní jẹ́, gbogbo nǹkan tó bá mì ìlú yẹn ò ní mímọ́. Ẹni tó bá ní pé irọ́ mò ń pa ìlọ, ẹ wá kẹ́ wá já mi. Àdó olóró ni. Ṣé rí Yorùbá, àwọn ọmọ kóòtù òjíire, Yorùbá ní akèrègbè ló máa jú ibi tó máa fokùn kọ́ sí lọ́rùn òun. Tí wọ́n bá lo ẹ̀dà ọ̀rọ̀ yẹn fún èèyàn ní ilẹ̀ kóòtù òjíire, wá tí mo pé they are telling you that má worry, I know where to put you. O ti jẹ́ kí n mọ orú èèyàn tó jẹ́. Òun ní. There is code. Àwọn great grandfather wa, wọ́n ti ń lo ẹ̀dà ọ̀rọ̀, wọ́n ti ń lo code. Níta pé ṣe ẹni ìjẹ́ ọmọ ènìyàn, bí a ṣe ń jẹ́ ọmọ ènìyàn yìí. Orí tẹ̀ ń wò yìí, wọ́n ní abẹ lórí, ó ń ṣẹnu wúyẹ́wúyẹ́, kí ló kù tó fẹ́ sọ?
o lè má nawọ́ kó má sọ̀rọ̀, o lè má nẹ́sẹ̀ kó má sọ̀rọ̀, o lè má ní gbogbo tí ò bá sí orí ibẹ̀. Orí tẹ wá ń wò yìí, orí méjì la gbé wá sáyé. Ọlọ́gbọ́n o, olóye o, orí méjì tá gbé wá sáyé ló wá fi sọ pé orí inú mi, àparí inú mi, àbáwọ̀ lè máa sọ orí inú mi má bà tòde mi jẹ́. Orí inú òun ni ìwà tí à ń wù. Orí ta kọ̀ gbélẹ̀ tá pè ní àpòlàgì tá ń gbé káàkiri báyìí òun kọ́ lórí. Orí tí ẹ̀yin ń rí yìí lẹ̀ ń pè ní orí. Orí inú gangan òun ni orí inú mi má bà tòde mi jẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo prógráàmù yìí, orí inú wa ò ní bà tòde wa jẹ́. Obìnrin ò ní wà ẹni kò lórí ọkọ. Ìwà lẹwà, ìwà ni ẹwà ẹ̀dá ènìyàn. Obìnrin inú ò ní wà. Ṣé rí ẹwà àti ìwà ó yàtọ̀. Má ti torí ẹwà fẹ́ obìnrin, torí ìwà fẹ́ obìnrin. Ẹ rí odù tí à ń pè code ó máa dé part 20 but part 10 tá wà yìí ó máa ní 10A 10B 10C 10D torí àwọn ancestors wa ní ilẹ̀ kùtù òjìire wọ́n ti fi òwe wọ́n ti fi kóòdù lẹ̀ fún wa ní ilẹ̀ Yorùbá bá ṣe ń kí èèyàn, bá ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀, òwe ọ̀rọ̀, ẹ̀dà ọ̀rọ̀, ìmọ̀ràn ọ̀rọ̀, like ní ilẹ̀ kùtù òjìire màá tún máa sọ we had the best culture in the whole world, in the whole universe. Yes, I will tell you that, then I will keep telling you. Mi ò mọ tẹlòmíì o, but according to my findings, nǹkan tí mo rí ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ àṣà àti ṣe wa, is the best. Jẹ́ tún lé sí mi léṣẹ́. Ta ló sọ bí wọ́n ṣe ń sin èèyàn ní ilẹ̀ kùtù òjìire? Ṣé Bible ló kọ́ wa bá ṣe ń sin èèyàn ni àbí Quran? Ifá sọ ìtàn bí a ṣe ń sin èèyàn ní ilẹ̀ kùtù òjìire. Ifá sọ àwa tí ń sin èèyàn àti ń bòyàn mọ́lẹ̀ kí ẹ̀sìn tó dé, ta ló wá kọ́ wa? Máa sọ̀tàn náà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tán tí mo fẹ́ sọ yìí àwọn onífá máa mọ ìtàn yẹn torí kò kí ń ṣe ìtàn mi, ìtàn Ifá ni, ó dẹ̀ níbi tó ti ṣẹ̀ nílẹ̀ Yorùbá. Ní ayé ìwáṣẹ̀ tí èèyàn bá kú wọn kì í sin èèyàn. Wọ́n máa gbẹ́, mo fẹ́ lọ síbẹ̀ màá kọ́ brief, wọ́n máa gbẹ́ kankan something wọ́n máa lọ gbẹ́ ní ẹsẹ̀ kínní kan. Ó ní obìnrin kan tí ẹni tó bá mọ story yẹn máa mú wa sọ. So àwọn bàbá wa ti ṣe dáúlà, wọ́n ti ń dá gànjọ́gànjọ́, wọ́n ti ń lo form of government kí àwọn colonial masters tó dé. Nígbà tó dẹ̀ dé ní àwọn fẹ́ colonize wa, àwọn fẹ́ kọ́ wa bá ṣe ń ṣe kínní, àwọn bàbá wa gbà wọ́n. Nígbà tó wà rìn wà tán tó máa wá gbé fún wa ní independent, àwọn ọwọ́ ìbàyéjẹ́ èèyàn ní Nàìjíríà tún gbé sí ọwọ́ wọn. Wọ́n wá manipulate everything àti ìwà ìbàjẹ́ wá gbáyé kan. Ilé máa kú ń bẹ̀, a bọ́ síbẹ̀ fún ìwà ìbàjẹ́, ìwà tún continue. Ààrẹ tó wà ń bẹ̀ sí gangan òun ni mẹ̀sáyà wa mẹ̀kúnnù, especially ilẹ̀ kùtù òjìire. Tó bá wùn ẹ́ kó máa gbọ́, tó bá wùn ẹ́ kó fi etí ọ̀tẹ̀ kó fi gbọ́, tó bá wùn ẹ́ kó fi etí pé ó láìkì ẹ̀sìn kó fi gbọ́, tó bá wùn ẹ́ kó fi etí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni pé tó pé pátì yín kọ́ ló ń rúùlù sí i, pátì ẹnìkan ló ń rúùlù, ebi ń pa ìyà ń jẹ. Tí o bá ní ọgbọ́n tó ní àròjinlẹ̀, tó bá wo ìyà tó ti ń jẹ ọmọ kùtù òjìire bọ̀, kò ń ṣèsìn yìí, ẹ lọ ka ìtàn. Nǹkan tí mo sọ yìí, I don't want you to believe, then mo fẹ́ kó kọ accept pé bóyá kó kọ accept nǹkan tí mo sọ. Tí bá sọ, go and make your findings, go and like lọ ṣe àwárí ara ẹ. So pé bóyá wàá sí yìí, o ò lè kírun títí kò ní passport Saudi lọ́wọ́ ṣá, túmọ̀ ṣá. Òun wáìnì mi, kò sí bó bá ṣe lè jẹ́ kó kírun, kó yan sàká, kó kírun títí o ò lè ní passport Saudi lọ́wọ́ o. O ò lè ní passport Saudi lọ́wọ́, o ò lè ní passport Jerusalem náà lọ́wọ́. Ìyẹn number 1. Number 2, ta ló mọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí? Ṣé mọ̀ pé nígbà tí ààrẹ wa tí ó gbéṣẹ̀ tó ṣe tán yìí, ṣé mọ̀ pé nígbà tó kú ó ní ilẹ̀ mímọ́ ni kó lọ sin òun sí, but àwọn pípù yẹn ò gbà ní o.
ẹ lọ kà ó publish social media now wípé sorry if I'm not mistaken bóyá òun àbí ẹ̀gbọ́n ẹ̀ but òun ó dà pé ẹ̀gbọ́n ẹ̀ ní ṣé ẹ̀gbọ́n ẹ̀ ní ṣá ẹni yẹn ṣá iná tì ní ó kú ó wá ní kó lọ sin òun sí ilẹ̀ mímọ́ àwọn arábẹ́ yẹn ní gbá tó fi padà lọ sí ìlú ẹ̀. Ẹ jẹ́ ká máa lo ọgbọ́n àti àròjinlẹ̀ wa. When they said our culture is very bad, it's evil, I'm not disputing that, mi ò ní pé but why can't you go and make your own findings about what they said is evil? Àwọn bàbá yìí fi ohùn ilẹ̀ fún wa, wọ́n fi ọ̀rọ̀ ilẹ̀ fún wa. Tí ẹ bá wo nǹkan tí àwọn òyìnbó ń pè ní incantation ọ̀fọ̀ ní ilẹ̀ Yorùbá kò kí ń ṣe ọ̀fọ̀ recitement ló yẹ kó máa fáwa náà wípé ẹ pé bóyá tí wọ́n bá ń ka Quran sí wọ́n máa ní kí ló ń ṣe wọ́n máa ń recite Quran tó bá ní kí ló ń ṣe fún Bible bí a reading I don't know but tó bá ti ń pa àyájọ́ tó bá ti ń sọ nǹkan tó yàtọ̀ sí èdè tá à ń gbọ́ yìí incantation ló ń pè you're speaking in tongue it's not tongue. Nígbà tí èèyàn bá ẹ sọ̀rọ̀ tó ní pé ẹ máa gbọ́ o ní ilẹ̀ mo sọ́nu program mi pé ní ilẹ̀ Yorùbá èèyàn jí láàárọ̀ ó wá ní pé àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là are ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà èmi lágbájá ọmọ lágbájá ó wá ní pé ó speak in tongue. Mo sọ́nu research program tí mo sọ orin Àyìnlá kan tí mo kọ́ ń bẹ̀ wípé ojúmọ́ ò ní mọ́ kíní kan má ṣe kíní kan like it's normal thing proverb ọ̀rọ̀ ni kíní yẹn ṣẹlẹ̀ ní ìgbà tí àwọn ẹranko ń lo dáúlà ní ilé ayé wa nílé ayé tàwa yìí àwọn náà máa ń tọfá lọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń tọfá lọ ìbọn tẹ́ ń wò yẹn àti ọ̀tá àwọn méjèèjì Ifá sọ̀rọ̀ wọ́n ní ọ̀tá ò ní rorò títí kó pàbọn jẹ ọ̀tá pé ẹ̀ ń wò yẹn kò ní rorò títí kó pàbọn jẹ ìbọn láìsí ọ̀tá kò lè ṣiṣẹ́ ìbọn ò lè dá pa èèyàn ọ̀tá ló máa pààyàn ìkọ̀kan náà lè fi ṣàwọn méjèèjì but wọ́n ní kí ọ̀tá rúbọ ìbọn ò rúbọ o kóòdù ni odù ni ṣe rí ìwọ tí o bá fẹ́ rí ayé gbé tán tí o fẹ́ understand ayé o ní láti jẹ́ ọmọ kóòtù òjíire tó bá jẹ́ ọmọ kóòtù òjíire o ní láti understand the culture ẹ̀ and sorry for saying that o lè má jẹ́ ọmọ Yorùbá gan náà o lè jẹ́ Hausa o lè jẹ́ Igbo o lè jẹ́ but know your DNA forget about Western education forget about religion everything but who are you? Who are your ancestors? Who are your great grandfathers? Who are they? Go and make your findings. Are they a good people or are they a bad people? Ṣé èèyàn rí inú èèyàn rí ló ti jáde àbí inú èèyàn aburú? Yorùbá ní pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Wọ́n tí ò bá ti mọ orúkọ tó ń pè ní odù ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní code àwọn people yìí lọ rebrand code wá fún wa ni and that code àwọn wá kí code sóríṣiríṣi ẹni tó bá ti pè there's code there's password there's manual there's automatic everything about what I just said everything is code tó bá fẹ́ wá automatic ó máa kọ̀ tẹ̀ báyìí ó máa lọ code kan ni tó bá fẹ́ wá manual wà á ní láti tẹ touch clutch wà á fi sí jà àwa máa release clutch díẹ̀díẹ̀ wà á máa tẹ touch code kan ní tí ò bá mọ̀ nípa ẹ̀ ò lè débẹ̀ àwọn dókítà olóyìnbó alábẹ́rẹ́ náà dókítà máa wá sọ́dọ̀ ẹ̀ báyìí wà á lọ sọ́dọ̀ dókítà báyìí àdó ìjókòó báyìí máa ní báwo ló ń ṣe é òkè tó bá jí láàárọ̀ ó máa ṣe bẹ́ẹ̀ ní pé òyìn kọ ẹ òkè ó lè tẹnu ẹ ó lè tẹ̀gbẹ́ á dẹ̀ ní ẹ lọ fún lóògùn kóòdù ni ó ti mọ̀ nípa ẹ̀ so àwọn bàbá wa náà ti ra ayé gbélẹ̀ fún wa ti pẹ́ pẹ̀lú ohun ẹnu wọn tó bá ti tẹ̀lé ohun yẹn tó ti tẹ̀lé kóòdù yẹn ó máa rí ayé gbé very simple bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ nígbà tá a bá fi wọn làwọn fi dá padà èèyàn ò lè gbàgbọ́sà kó wẹ̀fọ́ ẹni burú mọ̀ ohun ẹni tó máa sọ fún ni ìjàkùmọ̀ òun ìdí ọ̀sán ẹni abíire òun ìrun òkùnkùn ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ ṣòro rìn
like ẹ lọ wo òwe àwọn bàbá wa. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọ òwe la máa fi wà, because you have ẹ ti civilize. O ti lọ sí western country. O wí pé what they are doing in our culture is very bad. Wọ́n sì ń. Mo ń bọ̀, mi ò tíì dé o. Ẹ bá mi subscribe, kẹ́ like, kẹ́ share. Odù, mo ń bọ̀, mi ò tíì dé.